èmi ni Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá. káàbọ̀. the encyclopedia of comedy. ìmọ̀ èdè. minister of laughter and general happiness lóde àríyá. lẹ́. the chief commander of oduology. lẹ́. nínú gbogbo sùntàsùntà ọ̀gá lòpó náà. òótọ́. nínú gbogbo apárí ọ̀gá lè so mọ́ngòrò. òpàrà o. nínú gbogbo oníkúrú náà ọ̀gá ni pineapple. ẹyin o. ọlọ́run ọba jọ̀wọ́ wá fi sí ọwọ́ mi gbé mi ga. ẹ̀ ń bá mi. àpọ́nlé ni lecturer teacher ni teacher ń jẹ́. káàbọ̀. àpọ́nlé ni báńkà alájọlá alájọ ń jẹ́ o. gbogbo èèyàn gan ló mọ̀. àpọ́nlé ni airport gáràjì ni gáràjì ń jẹ́. Oyè, oyè. àpọ́nlé ni pilot driver ni driver ń jẹ́ o. Ó ṣàkọsílẹ̀ rẹ̀. àpọ́nlé loníròyìn olóbòfó lolóbòfó ń jẹ́. Lẹ́ o. àpọ́nlé ni fada Christmas eégún léégún ń jẹ́. ọlọ́run ò ní já sórí ibú kì í ṣàdúrà bábà. Kì í ṣàdúrà àbíbó o. ni bí olórí bá gbé orí wá sí lọ́dọ̀ bábà torí ń sọ kòkòrò wọ̀mùwọ̀mù torí ń sọ orúkú lálálá tí bàbá bá fi lè gbé cléba wọ orí náà tó gẹrun bẹ̀. ó gẹ̀. ẹyin ó sórí ibú kan tiẹ̀ nu o. ẹyin o. ọlọ́run ò ní jẹ́ arógun àsáré pè ẹyin o. kì í ṣe bíi tọlọ́kadà Hey. àbí tọlọ́kadà bá ń lọ lójú pópó Ó lọ. tí wọ́n ṣẹ́wọ́ sí lórí eré yóò tẹ bírèkì bẹ́ẹ̀ orógun àsáré pè ń tiẹ̀ nu. iléeṣẹ́ yín ò ní jóná Ok. kì í ṣe bíi ti iléeṣẹ́ búrẹ́dì Ah, ojoojúmọ́ náà ń dáná sun iléeṣẹ́ Bẹ́ẹ̀ni, búrẹ́dì bẹ́ẹ̀ni, kówó tó bẹ́ẹ̀ni, wọlé ká lè rówó ọ̀rọ̀ pa. wa ò ní báráyé nínú kì í ṣe bíi tàdájọ́ Hey. adájọ́ bá dájọ́ kan sọ́tún tó dá sósì yóò gbé ẹ̀bí fẹ́nìkan yóò sì Ẹyin o. gbé àrífẹ́ lòmíì ẹni tó jẹ̀bi rẹ̀ ńkọ́ ọ̀rọ̀ rẹ̀ ó padà bí nínú náà ni ọ̀rọ̀ adájọ́ báráyé nínú ẹyin o. iṣẹ́ ọwọ́ wa ò ní parẹ́ mọ́ wa lójú Hey. kì í ṣàdúrà tíṣà Ah. torí tíṣà bá mú sọ́ọ̀kì tó kọ nóòtì sójú bọ́ọ̀dù fúnra rẹ̀ náà ní ọ̀fẹ́ nu ara ẹ̀ sọ a ní are you true can somebody come and rub up the board Ọlọ parẹ́ wọ́n sì nu. parẹ́ mọ́ lójú iṣẹ́ ọwọ́ ẹ̀ Hey. parẹ́ mọ́ lójú ó tiẹ̀ lọ. a ò ní pawọ́ ẹjọ́ kì í ṣe bíi ti láyà Alright. a ò ní rógun àkóbá kì í ṣe bíi ti ìyàwó tí ń relé ọkọ Okay. torí lẹ́yìn ìgbéyàwó ńkọ́ Àbí? ìyàwó padà kú gbogbo ẹrù rẹ̀ yóò lọ kó bọ́kọ ẹ̀ Yóò lọ lé ọkọ. àkóbá kan náà jù bá ń lọ Ẹ̀yin o. tọ́ ẹ̀yin lọ́kọláya ẹ̀ ní rógun àkóbá o ọlọ́jẹ́ wọn máa rí. ojú wa ò ní rọ́ràn kì í ṣe bíi tọlọ́pàá Okay. ẹ mọ̀ gbọ́ ọ̀gá police ẹ jọ kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ọmọ kan ló gún ìyá ẹ̀ pa ẹ sì fojú ara yín rí bẹ́ẹ̀ ni mo rí kòrókòró Àbí o. ojú tiẹ̀ rọrùn tiẹ̀ nu Ojú rárá. ọlọ́pàá tó máa já ọmọ ìyá rẹ̀ ló mú Ẹ̀yin o. torí security làwọn méjèèjì Bẹ́ẹ̀ni ni. ajá ń ṣe gbò 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 Hey. ọlọ́pàá ń ṣe move 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 jọra move wọn. ariwo ni wọ́n jọ ń pa o ẹ gbà mí ó jẹ tó MC Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá À ń gbọ́. mo fàdà gbá ọ̀rọ̀ tòní rànà o Ok. ó tún dọjọ́ mi ọjọ́ ńlá ọjọ́ re ẹ subscribe fún wa ní Alásàfẹ́ Media TV lórí YouTube ẹ láìkí péèjì wa ní Facebook Instagram àti gbogbo ìkànnì ayélujára Ẹ̀yin o. bí ẹ bá sì fẹ́ pè wá gẹ́gẹ́ bíi master of ceremony Àbí? àròyé ní sẹ́yìn bá ká o Ẹ̀yin dàbí gbogbo ẹ̀. ẹni tí wọ́n nífẹ̀ẹ́ mi Olúṣèyí Àṣàfẹ́ bàbá Yorùbá káàkiri Ẹ̀yin o. gbogbo àgbáyé ẹ wò ó ayé yín ò ní jóná bíi gúgúrú Ẹ jẹ́ máa sàbísà sàmí. ẹ wò ó ẹ ní yolódò ràbàtà bí ọ̀nà Òṣogbo. ẹ ti jú o. Makrasumpo mendayeke. Lumbrasu kete laida pakasaida ha. Makrasumpo mendayaka. Lumbra kisaida kapaya dotaina. Sendregege sandragaga rimayekete sendregeke. La dimino sopa hapa inuka ha. Sandragada sondrogodo rimamayakata. Raisi kapaina sake rende saina paina rasaki paina so paida kalamiada. Gbọ́ àdúrà Jésù Olúwa wa.